Ọlọ́run o ìrírú ẹ̀rí o ìgbọ́rú ẹ̀rí o èmi ọmọ pé ó burú tó bá wọn o èmi rò pé a sì lè manage ẹ̀ ni pé kó sì dáa ìmọ̀ pé bóyá àwọn tí a jọ wà nípò pé Nàìjíríà ọ̀dà yóò dáa ìmọ̀ bígbà tí à ń tara wa ni ẹ gbọ́ èrèdí ọ̀rọ̀ mi o 1993 to this time ọdún mélòó nìyẹn mo rí ròyìn kan ni Ibrahim Babangida wọ́n ní Babangida sọ pé Mko Abiola ń ló wọlé bò June 12 1993 ẹ sì wá ní pé kò yẹ kí dókítà ó ti sọ̀rọ̀ àdílé wọn pẹ̀lú abẹ́rẹ́ àti oògùn tó lè mú kí nǹkan tètè ṣiṣẹ́ Ibrahim Babangida wọ́n kọ sínú ìwé àbí wọ́n la ẹnu wọn sọ pé Mko Abiola tí wọ́n pa sínú ẹ̀wọ̀n Mko Abiola tí wọ́n gún tí wọ́n mú ní tìpátìkúùkù Mko Abiola tí wọ́n fìyà jẹ tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ Mko Abiola tí ó lo ọdún 4 tó yẹ kó lò nínú ìjọba tá a fi dìbò yàn tó lò ní ọgbà ẹ̀wọ̀n adìbò yàn kó sí ọdún 4 ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà yóò bá tiẹ̀ fi kún yóò kọ́kọ́ sí ọdún 4 ó sì sí ọdún 4 yẹn ló gba ẹ̀wọ̀n by virtue of the power conferred on Babangida then to annul the June 12 election. He's now coming out to tell us he's now coming out to tell us that Babangida won the election, even with the figure. He came out with the figure. He said Babangida had 5 million votes. 5 million votes. Only Tofa, only 3 million votes. Babangida, Ibrahim Mko Abiola, only 5 million votes. Joe, I don't understand, though. I don't understand. And I need to understand. Ẹ̀yin oní psycho, ẹ̀yin dà. Ẹ̀yin ará Abẹ́òkúta, ẹ̀yin dà. Ẹ̀yin ará Ro l'Abẹ́òkúta, tẹ́ ń tọ́jú èèyàn, ẹ̀yin dà. Ẹ̀yin ti Yaba lápá òsì, ẹ̀yin dà. Ẹ̀yin ti bílẹ̀ tẹ́ mọ̀ èèyàn tọ́jú, asíndẹ mádé, asíndẹ ìwọ dà. Ẹ̀yin tí ẹ mọ Rúkìá kà dáadáa, ẹ̀yin dà. Ẹ̀yin tẹ́ ní anointing tó lè ṣiṣẹ́, tí anointing yín dúró tán tó lè ṣiṣẹ́, ẹ̀yin dà. Oh my God. Ẹ jẹ́ n kà torí mo kọ síbí ni ẹ rí pé mo yẹ fóònù wò ńgbà mo bẹ̀rẹ̀. Ibrahim Babangida ti kéde o wípé Mko Abiola ló wọlé bò June 12 tá a dì lọ́dún 1993 tóun fúnra àwọn tóun sì fagilé. Fún ìgbà àkọ́kọ́ o láti ìgbà tí Babangida ti kúrò lórí ipò tó ló ń step aside òun yẹ̀ bá ná fún ìgbà àkọ́kọ́ olórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ọ̀hún tá a mọ̀ sí Ibrahim Babangida ọ̀gágun ajagun fẹ̀yìntì ó ti wá kéde pé olóyè Moshood Káṣímọ́láwálé Abíọ́lá ń lọ wọlé ìbò ààrẹ June 12 o ẹ mọ̀ gbọ́ o èyí tá a dì lọ́dún 1993 tó ń fúnra àwọn fagilé ọ̀gágun Ibrahim Babangida inú ìwé rẹ̀ kan tó máa kọ ni tó sọ pé òun kọ̀wé nípa ara òun ó sì fi lọ́lẹ̀ rẹ̀ lẹ́ni ló sì fi lọ́lẹ̀ rẹ̀ àbẹ́nìkan lọ́dún 20 ni ó sì fi lọ́lẹ̀ rẹ̀ lọ́dún 20 tẹ́ ẹ̀ bá gbàgbé Mko Abiola dupò ipò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́ ẹgbẹ́ òṣèlú Social Democratic Parties ẹgbẹ́ ẹlẹ́sìn ẹgbẹ́ ẹlẹ́sìn Babangida ó pe àkórí ìwé rẹ̀ ní ìrìn àjò mi lẹ́nu iṣẹ́ a service in service a journey in service ìrìn àjò lẹ́nu iṣẹ́ ó ní ńṣe ni Abiola fi ẹ̀yìn
Bashir Tofa ló fẹ́ yẹn nálẹ̀ wọ̀ ìyún Bashir Tofa tó ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú National Republican Council, National Republican Convention, is it Council or Convention? NRC sá. Ó ní Moshood Abiola ó lóun lọ jáwé olúborí lọ́dún 1993 ó ló ní ìbò 8 million ìbò 8 million mílíọ̀nù mẹ́jọ ó ní NRC tó jẹ́ ti Tofa ó lóun ò níbò tó bẹ́ẹ̀ rárá ó níbò rẹ̀ kéré ìbò mílíọ̀nù 5 ló sọ pé NRC ní Ọlábíọ́lá níbò mẹ́jọ. Nínú ọ̀rọ̀ tí Babangida ń sọ ó ní òun ti ń gbèrò láti fagilébò ọ̀hún gan kí wọ́n tó dì ìka tó dìbò yẹn gan lòun ti ní lẹ́mìí pé òun wọ́n fagilébò yẹn ó ti wà premeditated. Ẹ má bá mi nóòtẹ́ o pé ìtẹ́rí ẹ̀dì òun wọ́n fagilé wọ́n sì náwó wá lọ wọ́n sì ṣe campaign lọ àwọn olùdìbò sì lọ tó ní òrùn òun wọ́n fagilébò ni ká tó dì lóun ti mọ̀. Wọ́n wá ní ẹ̀yin ọmọ Nàìjíríà òun lòun jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tó ń jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó take responsibilities. Ó ní èmi ni mo jẹ̀bi gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Nàìjíríà lásìkò náà tí mo jẹ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ní tó ṣẹlẹ̀ ní June 12 lọ́dún 1993 ọjọ́ 12 oṣù kẹfà ọdún 1993 olùdíje sípò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú SDP Abiola àti Tofa Bashir Tofa tó jẹ́ olùdíje ẹgbẹ́ NRC wọ́n jọ díje nínú ètò ìdìbò ààrẹ Nàìjíríà. Babangida Ibb ó ní ó jẹ́ olùdíje tó jẹ́ igbákejì Abiola táwọn jọ wà running mate tẹ́ ń sọ yẹn. Sylvester Ugo ó ní running mate ti Bashir Tofa. Ìbò tá à ń sọ yìí ni àwọn èèyàn sọ pé ìbò ńlá láàfíà jù lágbàáyé níjọ́ tán ti ń dìbò. Free and fair election. Ká sì gba oríyìn kó orílẹ̀-èdè Nàìjíríà ló dìbò tó dáa jù Babangida bá wọ́gilé. Ọlọ́run o ń bo lójú rẹ wà Ọlọ́run kí n la ṣe gan Nàìjíríà wàhálà mọ̀ ṣẹlẹ̀ lọ́dún 1993 yìí o wàhálà pọ̀. Babangida wá step aside ó wá gbéjọba fún Ernest Shonekan. Ernest Shonekan wá ṣèjọba ọjọ́ kan. Ernest Shonekan Abacha bá gbà á kí ni Abacha gbàjọba sí nígbà tí wọ́n kọ́ gbé fún Ernest Shonekan. Mò ń bọ̀ ni mo ti dẹ̀ sọ mò ń bọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ilé ìdílé. Lọ́jọ́ 11 oṣù kẹfà ọdún 1994 ṣé mọ̀ pé ní ọjọ́ 11 oṣù kẹfà ọdún 1994 Abiola bọ́ta ó sì kéde ara rẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tọrọ mọ̀ pé àwọn èèyàn dìbò fún un. Wọ́n rántí orin bàbá wa ewì bàbá wa Láréwájú Adépọ̀jù gbà náà ó ní ńṣe ló yẹ ká Abiola jáde kó kéde ara rẹ̀ bí ààrẹ. Ó ní ètò ìjọba rẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé kó ká gidi borí ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Mo sì rántí ewì yẹn dáadáa ńgbà náà. Èsì ìjọba ẹ̀ ló yẹ kó kéde ẹ̀ fáráyé kó ká gidi borí ká da gbogbo ẹ̀ sí rọ́ọ̀fù. Abiola bọ́ta lóòótọ́ ó sì kéde ara rẹ̀ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Kí ló ṣe yẹn sí? Ìjọba bá náwó gan. Wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀gbàjọba kan Mko Abiola. Ẹ mọ̀ wo ẹni tá a dìbò yàn ó kéde pòun ló ń wọlé. Ẹni tá a dìbò yàn tó wá láti barracks tó wá fìbọn gbàjọba ó sì wá kéde ẹni tá a dìbò yàn gangan pé òun ló fẹ́ fipá gbàjọba wọ́n sì gbé wọ́n ti mọ́lé. Ó mà ṣe o. Ọdún 4 gbáko tó yẹ kábíọ́lá ó fi ṣèjọba dé wa lórí iná ló lò lọ́gbà ẹ̀wọ̀n. A ti ẹ̀ gbọ́ pé wọ́n ní wọ́n kó gbogbo tó jẹ mọ́ ìwé kúrò níwájú ẹ̀ torí kò tíì sí fóònù alágbèéká tá à ń gbé sétí ìgbà náà. Ìwé fóònù land fóònù kankan ló wà àfi tí wọ́n bá tó nírú míì tó lówó ń lò ńgbà náà lóko bí a sẹ́nu láti dé. Wọ́n kó gbogbo tó jẹ́ ìwé kúrò níwájú Abiola. Abiola wọ́n wá fún láǹfààní àti ka Bible àti Kùránì nìkan. Ìgbà tó di ọjọ́ 7 ọdún 1998 ọjọ́ tí gbogbo ọmọ Nàìjíríà ti ń retí pé Abiola ń bọ̀, Abiola ó jáde lẹ́wọ̀n, Abiola ó jáde lẹ́wọ̀n.
wọ́n lu Abiola pa. Wọ́n ló mu tíì ni. Wọ́n pa Abiola. Kàkà kí wọ́n kéde kí inú ọmọ Nàìjíríà dùn pé wọ́n ti tú Abiola sílẹ̀. Ìkéde tá a gbọ́ ni pé Abiola ti kú. Now, ẹ jẹ́ kí n tẹ reverse díẹ̀. Ní ìgbà tí wọ́n fẹ́ dìbò, ṣé ẹ rántí iye ọdún tí Babangida ti lò níjọba? Ó máa ń lò bí ọdún 8 tó ti ń ṣèjọba. Babangida ni olórí ológun àkọ́kọ́ tó sọra rẹ̀ di general lé wa lórí lórílẹ̀-èdè Nàìjíríà tó sì ṣèjọba. Ìgbà tí Babangida ń ṣèjọba lọ́wọ́, tára bá ní aráàlú báyìí, yóò kàn ra fátẹ́gùn sí ni. Lẹ́yìn atẹ́gùn yẹn, ìnira ńlá mi ní bọ̀. Torí ẹ̀ náà fi ń pe Babangida ní Maradona, toró máa gé wa ni. A ṣe lè lọ́la, a ṣe lè lọ́la, a ṣe lè lọ́la. Ó gé wa púpọ̀. Torí ẹ̀ náà fi ń pe Maradona. Ìgbà tó bá Babangida, ìgbà náà ni Babangida wá sí wọ́n bá ọmọ orí kankan bí ni o. Mi rí mọ́, ó ti lọ. Ìgbà tó bá Babangida tí Babangida bá ń bọ̀ ní Ìbàdàn, nígbà tí wò lórí rédíò àbí kan kéde lórí tẹlifíṣàn, wọ́n á ti ta gbogbo ọ̀nà tí Babangida gbà kọjá. Àní ò sí, ti mọ̀ pé Babangida ń bọ̀. Babangida mà lópo. Babangida lo ipò. Kódà nínú àwọn tó ti dolórí orílẹ̀-èdè rí, ǹgbọ́n èyí tó lópo tó Babangida rí. Láti ìgbà tí Babangida sì ti kú ò, èyí tí ìgbọ́ ẹni tó tún lópo tó jayé tó lópo bí Babangida. Lẹ́yìn tí ọmọ Nàìjíríà ń kígbe democracy, 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 tí gbogbo àgbáyé náà ń pé Nàìjíríà fẹ́ democracy, reluctantly, within Babangida's mind, to trick us in a very deceptive manner, ó kéde ẹgbẹ́ òṣèlú méjì tí wọ́n ó jáde tí wọ́n ó díje. We gathered that Babangida and Mko Abiola ọ̀rẹ́ ni wọ́n jọ ń ṣe ni. Torí pé olówó tí ń bájọba ṣe, wọ́n lówó tó ra wọn, lówó tó ra wọn o, èmi ò gbé wọn sẹ́gbẹ̀ẹ́ o. Ṣùgbọ́n ní tá a lè fi Mko Abiola wé ńgbà náà, ó ní bí Dangote ṣe jẹ́ lónìí sí àwọn táwọn náà ń ṣe ìjọba. Mko Abiola was everywhere. He built mosques. He built churches. One of the greatest philanthropy we have seen in this country. With a very unique philanthropic gesture. It doesn't discriminate. I don't want to go into how he got his money. That is another story. Nítorí pé dí pẹ̀lú Abiola lẹ́ni and dí pẹ̀lú Babangida àti tó ṣe. We even gathered that there was money, owó kan láti bá Sierra Leone àbíbí kan, wọ́n gbé sápò Abiola, wọ́n gbé sápò ẹnìkan. All this beer parlor talk, oríṣiríṣi nǹkan ló jáde nígbà yẹn. But Mko Abiola, the fact remains that òun àti Babangida close. Wọ́n ní àjọṣe. I don't know the level of closeness. Nígbà tí Babangida wá kéde ẹgbẹ́ òṣèlú méjì, Social Democratic Party and National Republican Convention. Àbí Congress ni, èyí tẹ́ bá mọ̀ gbà náà. Mo kọ́kọ́ béèrè pé níbo lẹ wà 1993. Ìgbà náà tí àwọn èèyàn lọ bá Abiola kó ṣòṣèlú, kó ṣàárẹ̀. You know what he did? Abiola gbéra nílé ẹ̀, ó sì lọ bá Babangida to confirm if truly Babangida is ready to leave. To confirm if truly the election is real election or something else, like what later happened. Abiola went to Babangida, and Abiola was given a conviction. He was convinced
by his friend that, my friend, I need to go and relax. I need to leave. I need to allow Nigerians to enjoy the democracy they've been yearning for. Let me give them the chance to choose their leader. At he put the things in places. At he set records straight. Kan wá yan olórí wọn. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ọkàn Abiola balẹ̀. Ó sì padà láti lọ múra wípé òun ó sáré. Party adoption. Abiola pick SDP. Bàbá wa nìbàdàn Adédìbú ó ní party wọn kó. Àti Hausa, àti Igbo, àti Yorùbá. The first politician to mani such acceptability across all the geopolitical zones in the country is Mko Abiola. He was accepted by virtually everybody. Mo sì lè rántí díẹ̀ nínú àwọn jíngù gbà yẹn. Nigerian Television Authority Network News wá gbàlejò MKO SDB Kingi B Action Abiola 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 Progress. Ẹ ti rántí jíngù oríṣiríṣi. Hope 93. Hope 93. Torí ẹ̀ ni Bàbá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ bá ń rí renewed hope 2023. Renewed hope 23 tẹ́ ń rí nígbà tán fẹ́ dìbò. Hope 93 yẹn òun làwọn sọ di renewed hope. Hope 93 tó já mọ́ wa lọ́wọ́ tá a rí gbà ni làwọn pè ní renewed hope. Òun ló di renewed hope 2023 táwọn lò yẹn. Ẹlòmíì ò mọ̀ ṣé nínú àwọn tó kúkú ń gbọ́ mi nísìn ó dá mi lójú pé àwọn Indomie generation wà bẹ́ẹ̀ tí mò ń sọ yìí tí ò yé wọn. Ó lè ṣe kankan jẹ́ pé irú wọn ti fi kàròyìn láàárọ̀ yìí tàbí wọ́n fi kàròyìn lọ́wọ́ ẹ̀rọ ọ̀la àbí wọ́n fi ṣe news analysis. Ilẹ̀ tí ò sì tójú ẹni sú àìmọ́rin òkùnkùn rẹ̀ rìn ẹ̀jẹ̀ apọ̀ mọ́. Orí afẹ́fẹ́ gbàlejò jíngù bẹ̀rẹ̀ sí ní róòlù lóríṣiríṣi. Hausa lọ, ti Igbo lọ, ti Yorùbá lọ, Abiola Isani. Muhammad Bashir tó fà òun náà ṣe tiẹ̀ ó ń gbìyànjú o. Ṣùgbọ́n omi pọ̀ jọ kà lọ. Ní ọjọ́ ìbò, àti ìdìbò kọjá aago 12 ọ̀sán t'Abiola fi wọlé. Ta ló lè rántí àjọ elétò ìdìbò ọdún náà? Ṣé kò ń ṣe Nàdẹ́kò? Hope 93 rántí, ṣé kò ń ṣe Nàdẹ́kò? Àjọ elétò ìdìbò ọdún náà ṣé kò ń ṣe Nàdẹ́kò? Mo fẹ́ mọ̀ bóyá I think it's Nàdẹ́kò. Ṣé kí n mọ̀ tàn yín? Àwa ò dìbò lọ́dún náà o. Bó ti yẹ kó wù wá ká dìbò ṣùgbọ́n àdìbò. Mi rò pa tí ìtòbó òdì. Mi rò pa tí ìtòbó òdì. Nàdẹ́kò náà ni ẹ ṣeun. Ṣùgbọ́n àdìbò. Àbá àti tóbó òdì ni. Ìmọ̀ ìsá àdìbò. Ṣùgbọ́n mo rántí pé mo lọ sí council, Akinyele Local Government Council, and I went to Islamic High School to monitor the election. Decision to install Abiola as the president of Federal Republic of Nigeria then seems like unilateral decision. It was just like Nani Fedeko ni, be it Nadeko or Fedeko, Osa Kuna ni. Is it Fedeko? Ori ebe akoti Fedeko. Fedeko ni. Thank you. Nadeko ni àwọn ẹgbẹ́ Fedeko ni. Thank you. Fedeko. Thank you. Now, I monitor election. Aago 12, àwọn èèyàn ti jubilate.
Yeah, lọ́dún 1993 àwọn yẹn ti ń jubilate Abiola ni àwọn kan ní NEC ni NEC ṣé NEC ni NEC ni National Electoral Commission ẹ ṣe ẹ sóríire aṣáàdìbò àwọn èèyàn ti ń gbìyànjú wọn ní ṣe ẹ mú ní Abiola ni ẹ̀gbọ́n ní bàbá wa Barrister ni ó ní Haúsá dìbò rẹ̀ f'Abiola Yorùbá dìbò rẹ̀ f'Abiola Ìgbò ó dìbò rẹ̀ f'Abiola pé kàn gbé fún Mọ̀ṣúdì kó bá wa ṣe òyìnbó annulment látún gbọ́ agbóyìnbó jà wọn bìrìtì kó lọ ayayayaya Babangida tẹ́ bá mọ̀ tó wà nínú mi tí mò ń gbé mi mo sì ń ṣe ẹ̀rọ bà yín gan o Ọlọ́run gbọ́ Babangida wọ́n na Babangida ni wọ́n na Babangida falafala wọ́n na ankali Babangida 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 wọ́n na biribiri wọ́n na at the end of the day ẹ̀yin kọ́ yìí wọ́n kéde wọ́n ní wọ́n anon ìbò yẹn ṣé mo pé Babangida mo sọ lẹ́ẹ̀kan pé Babangida ó kọ nínú ìwé rẹ̀ pé òun ti ní lẹ́mìí láti fagilé ìbò yẹn tẹ́lẹ̀ nígbà tí Abiola lọ bá ó ti ní lẹ́mìí pé òun fagilé ìbò yẹn nígbà tó ń promise Abiola pé kó má worry kó má ṣe lọ torí pé wọ́n ní ẹ̀mí láti fagilé ìbò yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ó wá mú kí bàbá Professor Enfrey Nwosu Professor Enfrey Nwosu àwọn ni wọ́n jẹ́ NEC chairman Professor Enfrey Nwosu àwọn ni NEC chairman thank you torí pé ó ti lẹ́mìí pé ó máa fagilé ìbò yẹn ó ti wá òyìnbó tóun ó lò by the time tó ní àwọn àná election yẹn báyìí wàhálà tó kọ́kọ́ bá wa ni pé àkọ́kọ́ ń wà túmọ̀ ìbò nkì annulment kí ni túmọ̀ annulment ẹnìkan ní wọ́n ti kéde Abiola nù tẹ́ bá ti sọ annulment wọ́n ní pé ìbò ẹ̀ ti pọ̀ jù nù pé ẹ lọ ní sùúrù o kí wọ́n kéde ẹ̀ ló kù ẹ má wulẹ̀ dìbò mọ́ ẹ má waste ìbò mọ́ o I'm not joking o oríṣiríṣi wọ́n náà ti àná ẹ̀ pé Abiola ti wọlé nù òun gbọ́n ti àná ẹ̀ o nígbà tí àwọn ilé ìbò ọ̀bọ̀ ta annulment kẹ̀ dictionary wa tán lé o dictionary a bá padà gbọ́ pé cancellation náà wọ́n reverse adúrú wàhálà adúrú owó ṣe wá láti wàhálà àtowó kò wá tó àfọkànsí ọmọ Yorùbá kí Babangida tó ànánubò sójà ti kún gbòòrò ẹ̀yìn kọ́ yìí sójà ti kún gbòòrò wàhálà wá dé tí jáde ìbọn ti ń ró kẹ̀kẹ́ àwọn owó níyìnbọn yìí wọ́n ti mọ̀ pé àwọn èèyàn ó protest ẹ̀yìn kọ́ yìí bíbọn ṣe dún tó àwọn èèyàn gbọ́ ọmọ Nàìjíríà yarí wọ́n yarí nílẹ̀ Ìgbò wọ́n yarí nílẹ̀ Haúsá àgàgà ilẹ̀ Yorùbá Ìbàdàn gbóná Èkó ọ̀rọ̀rùn gbogbo ẹ̀ wá gbóná jẹn wàhálà wá bẹ̀rẹ̀ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ìní sọ́yé kìlómítà tí mo fi ẹsẹ̀ mi rìn tí bàtà yọ dànù tí mo tún fẹsẹ̀ lásán rìn lọ ẹni orí yọ dilé igbó kan bẹ́ẹ̀ ń bàdàn tí wọ́n ń pè ní igbó àgàlà àwa gbọ́njúmọ̀ igbó àgàlà igi tíìkì oríṣiríṣi ní bẹ́ẹ̀ o ò lè wọ igbó àgàlà bó ṣe wù ọ́ nígbà tí ọmọ tá a lo gbogbo èédú tí ń bẹ tán tí ò sí èédú kankan mọ́ ìṣèdè tó lágbára ni wọ́n ṣe everybody mọ́lé kò sí kerosene táyì dáná kò síbi tá a ti rí nǹkan kan rà ìṣèdè yẹn wá lè débi pé a lo èédú tán àwa bọ́ sínú igbó àgàlà igi tútù sì incorporate bí igi gbígbẹ igi tútù tẹ́ já ewé kúrò lórí ẹ̀ báyìí tẹ́ ẹ bá ti kìbọn náà báyìí yóò sì máa jóná bí igi àpólà igi gbígbẹ bẹ́ẹ̀ ni nítorí pé Ọlọ́run tó dá wa gan ó ń káàánú wa lásìkò gbà náà àánú wa ń ṣe Ọlọ́run nígbà náà pé àwọn ẹni yìí ṣẹ̀mí tó báyìí tí mo fi irú èèyàn báyìí ta wọ́n lọ́rẹ bí aṣáájú wọn Babangida jẹ́ nightmare ìbànújẹ́ ni Babangida jẹ́ fún orílẹ̀-èdè Nàìjíríà ìfàsẹ́yìn ńlá wá bá orílẹ̀-èdè Nàìjíríà látìgbà náà
ọkọ̀ lọ síwájú wá tẹ pause igbó fa nàdẹ́kò ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ wọ́n wá ń dìde lóríṣiríṣi ṣùgbọ́n nítorí oníjìbìtì tí Babangida jẹ́ no apology to this nítorí oníjìbìtì tí Babangida jẹ́ Babangida wá lọ gbé Ernest Shonekan nítorí pé Yorùbá ni Abiola tí wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀ ọmọ Yorùbá ń bínú ó wá gbé Ernest Shonekan síbẹ̀ ṣé Babangida kúkú mọ̀ pé sójà kan ò ní jẹ́ kí Ernest Shonekan ó ṣèjọba Ernest Shonekan náà jókòó kí náà pèpò wọn ní interim adúlẹ̀sẹ̀ gbọ́ interim náà ní àgbọ̀rí the first interim president we have in Nigeria is late Ernest Shonekan. He was installed by Ibrahim Badamasi Babangida. Babangida was dribbling himself, thinking that he was dribbling us. Truly, we were frustrated, tormented, humiliated. But today we are still alive. And Babangida is still alive. He's now coming out to tell us what? Ogao. He knew that the military would never allow Ernest Shonekan to rule. He installed Ernest Shonekan. Nígbà tí ẹgbẹ́ oríṣiríṣi tí wọ́n ń jáde ẹgbẹ́ ọmọ Yorùbá ẹ dákun give us our mandate. Give us our mandate. We all voted this man. Let him rule. Let him be our president. Aba ké lọ sọ́tún, a ké lọ sósì. Kò sí mọ́tò mọ́ nígboro. Protest oríṣiríṣi. Ernest Shonekan. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá gbà. Ernest Shonekan wọ́n yàn. Yorùbá ni yóò kéde Abiola nísìn. Ìjọ lágbára kankan. Ìjọ ní tó lè ṣe láti bà Ernest Shonekan lórúkọ jẹ́, láti bà àti máa ṣe bọ babon baba jẹ́. Ẹjọ́ tẹ́ bá wò mí tẹ́ bá láǹfààní àti share rẹ̀ bá ń share rẹ̀. Nítorí ìkálòlómi yìí ó lè wúlò fún àwọn ọmọ tí wọ́n ti mọ bó ṣe ń lọ lọ́dún 1993. Ó declare interim government. Ẹ bá ń share show yẹn jọ. Babangida declare interim government. Mo ń dúró de nǹkan share yìí. Thank you for sharing. Thank you for sharing. Thank you for sharing. Babangida declare interim government. Ó fi Ernest Shonekan as president. Olórí interim government. Wọ́n jẹ́ pé president. At the end of the day, ìjọjọ́ kan àbí nǹkan kọ́ ni Shonekan lò. Ìrọ̀wọ́rọ́wọ́ làwọn Abacha ní bá wa pẹ́rù wá. Kó tó wá yan Shonekan gan kọ́. Kó náà wà lórí ìjókòó. Àga gbóná mọ́ ni. Babangida olóhùn ó dìde. Àga gbóná mọ́ Babangida ni. So yẹ kí Babangida sì máa fa afẹ́fẹ́ Nàìjíríà sí Musa. Ọlọ́run mọ̀ lágbára o. Ọlọ́run mọ̀ lágbára o. Ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní ọwọ́ ọgbà tí wọ́n yan Abiola tá a dìbò yàn tí wọ́n fi sípò. Ẹ̀mí èèyàn tó sọnù ní Nàìjíríà tí mi ò bá ní dínkù kò mọ̀ dín ní 1,000 èèyàn tó kú. Ẹ̀yin tẹ́ bá wà ní 1993 tá a jọ wà ń gbà náà. Ẹjọ́ ó téèyàn mélòó tó kú. Ẹni tó jókòó tí ń fún ọmọ rẹ̀ lọ́yàn. Wọ́n sì yìnbọn lù, ìyá sì kú, ọmọ sì tún mú ọyàn lọ tí ọ̀gbẹ́ni kú ńbẹ̀ kò mọ̀ pé ìyá àwọn ti kú. Àìmọye ẹni tí ìbọn lọ bá nínú ilé. Àìmọye ẹni tí bá tiẹ̀ lọ tí wọ́n bá lójú ọ̀nà tí wọ́n padà. Àwọn èèyàn kú gan. Ẹ̀mí ṣòfò.
wọ́n sọ lé ọlá dahoro, wọ́n sọ ẹni tó ní bàbá daláìní mọ́, wọ́n sọ dọmọ òrukàn, wọ́n sọ ẹni tó ní ìyá dẹni tí ò rí ìyá rẹ̀ mọ́, wọ́n ń pa ọmọ lójú ìyá. Bẹ́ẹ̀ sì ni olókùn gbókù ẹ̀ ní ìjọba òṣèlú kankan fẹ́ni kankan. Ìgbà náà ló di kó ń lé ó gbélé, àìmọye aboyún tó kú dànù, àìmọye òrèlé òdélé, àìmọye òròkò òdóko, àìmọye èèyàn tó toko òròkò dóko òròkò tó. Ẹnìkan ní 1000 kẹ̀, ó ju 1000 people lọ. Mò ń sọ bí oníròyìn ni, mò ń sọ bí oníròyìn ni tí a dínkù. Àwọn èèyàn kú gan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ wá wo ẹkún, ẹ wá wo ìpayín keke, ẹ wá wo ọ̀fọ̀ lọ́ọ̀dẹ̀ àwọn èèyàn. Ẹ wá wo ẹni tí wọ́n gbójúlé nínú ẹbí mi wípé ògo àwọn leléyìí tó jẹ́ breadwinner family wọn. Ẹ wá wo bó ṣe sùn nínú àgbàrá ẹ̀jẹ̀. Àsìkò ìgbà náà ní àwọn ọmọ Yorùbá kan kóra wọn jọ tí wọ́n rí pé wọ́n ń yan Yorùbá jẹ. Ìgbà náà la mọye Yorùbá tó ti sáré, la mọye Haúsá tó ti sáré, la ń béèrè iye Ìgbò tó ti sáré lórílẹ̀-èdè Nàìjíríà. Àwa rẹ̀ nìkan kan tọ́ka sí ìgbà náà ju Ọbásanjọ́ lọ ṣáájú àkókò yìí. Ìgbà yìí la wá jókòó, ọmọ Yorùbá wá rí pé orin tí bàbá wa Ògúndé kọ, yóò Yorùbá ronú wò. Ìgbà náà ni Yorùbá ṣẹ̀ṣẹ̀ wá rò. Ní wá dá ẹgbẹ́ kan sílẹ̀ ńgbà náà. Ẹgbẹ́ ajìjàgbara ọmọ Yorùbá. Wọ́n ń pè wọ́n ní OPC, Oòduà Progressive Congress. Nígbà náà gbogbo àwọn tó jẹ́ ọ̀dọ́ tí wọ́n rí ipò apá, tí wọ́n rí ipò ẹsẹ̀, wọ́n wá kóra wọn lọ síbì kan, wọ́n lè kóra wọn lọ nú igbó. Ẹni tó légbé, ẹni tó lọ́fẹ́, ẹni ó láfẹ́ rí, ẹni ó ní mọ́lù, ẹni ó lókìgbẹ́, ẹni ó lókìkùmọ̀, ẹni wọ́n wá ń fúnra wọn lóògùn, wọ́n ń fúnra wọn lóògùn. Ọmọ Yorùbá wá múra lẹ̀ ẹ̀dógún, ọmọ Yorùbá múra lẹ̀ ẹ̀dọ̀tẹ̀, ọmọ Yorùbá fẹ́ gbara wọn lọ́wọ́ àwọn amúnisìn tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n fẹ́ máa ṣèjọba. Kò pẹ́ kò jìnnà, Abacha gbàjọba. Nígbà tí Abacha gbàjọba, àwọn èèyàn ló ti ẹ̀dá báwọn. Abacha yóò gbéjọba fún Abiola ni. Ẹ rí pé bàbá Aríṣekọ́lá ó pe Abacha ní ìsìn, wọ́n ní ó gbéjọba fún Abiola. Ọmọ Aríṣekọ́lá la Abacha, wọ́n gbéjọba fún Abiola ní ìsìn. Story for another day. Story for another day. Torí mo dákọ̀ Aríṣekọ́lá, story for another day. Ṣùgbọ́n Abacha ò gbéjọba fún Babangida o. Ìṣe ni Abacha ń lò ìjọba lọ. Ṣàkúkú rò pé yóò débẹ̀, yóò sì ṣe díẹ̀díẹ̀, yóò kú bẹ́ẹ̀ ni. Abacha máa ń lò ìjọba lọ ni o. Ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, ọdún kẹrin. Nígbà ọdún kẹrin tó yẹ kí Abiola bóyá yóò tún gbòdì ní o àbí yóò kú ńbẹ̀ o, ọdún tó yẹ ó parí ìjọba rẹ̀ gangan ká ní wọ́n gbéjọba fún, ọdún náà ló jáde láyé. Ó kù ọ̀la tọmọ Nàìjíríà ń retí pé Abiola ó jáde lẹ́wọ̀n, iná ló jáde láyé. Wọ́n pa Abiola ni. Wípé dis Abiola tó bá padà jáde lẹ́wọ̀n yóò tún máa claim mandate ẹni. Ẹ já fi ṣe tutù. Ká fi ṣe tutù tán béèrè fún tí wọn bá ti rí mọ́ wọn ó sinmi. Abiola kú. Wàhálà wá bẹ̀rẹ̀. Ọba wo ni ọba tó ní abọ́bakú tí abọ́bakú rẹ̀ tó abọ́bakú Abiola Nàìjíríà? Tó pé torí pé kú làwọn èèyàn wá kú tó bẹ́ẹ̀. Kò sí. Àwọn èèyàn máa kú o. Ṣé ẹ mọ̀ pé nítorí ipò Abiola náà, ṣé ẹ rántí pé àsìkò tá à ń sọ yìí náà wọ́n pa Sùúrìyà Adédèjì? Ṣé ẹ rántí pé àsìkò tá à ń sọ yìí ni wọ́n pa Kudirat ìyàwó Abiola? Ṣé ẹ mọ̀ pé wọ́n yìnbọn fọ́pọ̀lọpọ̀ èèyàn gbà náà? Ọlọ́run ló yọ Alex Ibru tó jẹ́ chairman Guardian newspaper. Àtọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fẹ́ pa ńgbà náà tọ́lọ̀ ọ̀fẹ́ mi wọn lé lọ́wọ́. Àmọ́ iye oníròyìn
tẹ́mi ẹ̀ bọ́ sí àìmọye àwọn tó sá jìnnàjìnnà ejò sáré ikú nàgbọ̀nàgbọ̀n ọmọ Nàìjíríà. Abacha ló jọba o nígbà tá Abacha ṣèjọba sáà tó dé stage kan ó ní òun fẹ́ dájọba padà fún olóṣèlú inú àwọn èèyàn dùn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà lẹ̀rù ń bà wípé ṣé kò ní ṣe bí Babangida òun náà tún dẹ́gbẹ́lẹ̀ o whom the cap fits let him wear it the cap fits General Sani Abacha jíǹkù ti ẹnu ń gbà náà lórí tẹlifíṣàn tíbi tí wọ́n ti yí fìlà ológun tí wọ́n sọ di fìlà olóṣèlú. Ẹ̀yin olórin wa èso kù láyé nu yín à ń kí yín o wọ́n kó gbogbo àwọn olórin tó morin kan lẹ̀ Yorùbá ní Haúsá lẹ̀ Ìgbò ó di wọ̀ l'Ábújá wọ́n lọ kọrin fún Abacha lẹ́yìn tó lò ọ̀pọ̀lọpọ̀ ọdún gẹ́gẹ́ bí ààrẹ ológun ó fẹ́ di ààrẹ alágbádá lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹ̀rù wa ń bà wá àwọn tó lóṣèlú tó jáde náà ò lè náwó tààrà ṣé wọ́n bá Abacha contest ni ta ni ó gba primary ticket lọ́wọ́ rẹ̀ Abacha náà ni ó wọlé tí ó sàárẹ̀ alágbádá. Àwa kan ti wá fọkàn sí pé tó bá sàárẹ̀ alágbádá bó ṣe fara ni wá tó yìí ó fọ́ọ̀sì ààrẹ lé wa lórí náà nìyẹn tó fi sàárẹ̀ alágbádá ṣùgbọ́n kò ní lè lo decree constitution ni ó lò kò sáà nílò ìjọdún 4 lọ tí ó fi lọ torí àti rí pé a ti rò ó pin. Ẹ̀yin kọ́ yìí ìtàn máa ń ya ni ṣùgbọ́n mi ìfẹ́ orí ìjìnà torí àkókò mi ẹ jẹ́ maintain track mi. Ẹ̀yin kọ́ yìí ọjọ́ ìbò là ń retí o àárọ̀ kùtùkùtù ọjọ́ kan ní láàárọ̀ báyìí kí ló ṣẹlẹ̀ irọ́ ni òótọ́ ni wọ́n bá kan gé ọ̀hún papọ̀ wọ́n l'Abacha wọn fẹ́ sìn kí ló ṣẹlẹ̀ wọ́n ló kú. Ẹ wá wo jubilation ẹ wá wo bínú ọmọ Nàìjíríà ṣe ń dùn wípé Abacha kú ọba dorí Abdulsalami Abubakar nígbà Abdulsalami débẹ̀ náà bá ṣèpàdé pẹ̀lú àwọn ológun àtàwọn tí ń béèrè ẹ gbọ́ àtàwọn èèyàn wọn lọ́dọ̀ wọn lọ́hùn àyàn àwọn ará Abidjan jò ní lọ sí tá a lè ṣe o ju wípé kọjẹ́ pé àwọn náà lálò lọ wọ́n bá ní ká tún dìbò ìgbà náà lẹ́gbẹ́ òṣèlú wá dé ìgbà náà láyé People's Democratic Party tó wà nísìn ó wà nígbà náà Action Alliance AD ó wà nígbà náà àtàwọn ẹgbẹ́ mi méjì tèmi rántí nù. Bàbá wa Olúfàlàì Bọ́lá Ìgè àwọn méjèèjì ni wọ́n díje primary nínú ẹgbẹ́ òṣèlú AD ṣùgbọ́n àwọn èèyàn dìbò fún Olúfàlàì gbogbo ọmọ Yorùbá wá dì mọ́ Olúfàlàì báwọn làwọn fẹ́ sàárẹ̀ ṣùgbọ́n àwọn ará bí tẹ́ fẹ́ compensate wa wọ́n wò pé ta làwọn lè mú tí ó kàn jẹ́ pé wọ́n mọ̀ para wa ni ṣùgbọ́n tí wọ́n náà ni wọ́n mọ̀ ṣe àwọn ó ti lọ́rọ̀ ni o àwọn làwọn ó gbé wọlé o àwọn bá mú Ọbásanjọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP adìbò lóòótọ́ o adìbò lóòótọ́ wọn àrí ìgẹ̀ bíi ti Awólọ́wọ̀ wọn àrí ìgẹ̀ lóòótọ́ wọn àrí ìgẹ̀ Ọbásanjọ́ lọ wọlé nítorí power of number. Politics is a game of number. Àwa Yorùbá ńlá mú Olúfàlàì. Àwa Yorùbá la mú Olúfàlàì. Ọbásanjọ́ làwọn mú. Bí wọ́n ṣe pọ̀ tó yẹn, ṣé ẹ dẹ̀ mọ̀ pé ìbò Olúfàlàì náà, ìbò Ọbásanjọ́ náà, àwọn kan náà ti dìbò fún Yorùbá. Ọbásanjọ́ bá wọlé. Wàhálà àgbà náà la àbọ̀ ń bẹ́ẹ̀dì sí i. Wàhálà àgbà náà ìlà àbọ̀ ń bẹ́ẹ̀dì bá a ṣe wà yìí. Ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ìbéèrè mi lálẹ́ ìwá ni pé Babangida ti wá jáde o ó ní lóòótọ́ Mko Abiola wọlé ìbò June 12 tó di wàhálà ṣé ẹ ti dáríjì báyìí ṣé ẹ lè dáríjì Babangida ìdáhùn mi nù ẹ̀yin téèyàn yín kú ṣé ẹ ti dáríjì Babangida o wọ́n ti kọ̀wé o ẹ̀yin tí wọ́n dojú òpó yín rúgbà náà
ṣé ẹ ti dáríjì Babangida? Mẹ́sẹ̀jì yẹn mò ń dóde. Abẹ́ẹ̀ ní dáríjì Babangida ni. Èèyàn kan ní no. Ayélujára Bọ́lá Babangida ọ̀pọ̀ ọmọ rẹ ni. Ṣé ẹ ti dáríjì Babangida o? Wọ́n láwọn ní àwọn mọ̀ọ́mọ̀. Wọ́n ní wọ́n ní kì í ṣe pé àwọn ṣèèṣì kánṣu ìbò yẹn o, pé àwọn ti mọ̀ lẹ́mìí àwọn pé àwọn ò kánṣu ìbò yẹn kan tiẹ̀ tó dì rárá. Àwọn fẹ̀mí ṣòfò láì nídìí. Àwọn dààmú ọmọ Nàìjíríà láì nídìí. Àwọn ò lo gbogbo agbára táwọn ní láti fún wa ń fìtìnàtì. Àwọn ò complicate wa the more. Nígbà tí gbogbo orílẹ̀-èdè yòókù bá ń lọ síwájú, àwọn ò fà wá sẹ́yìn. Àwọn ò fi ìjẹkújẹ tàwọn ìmọ̀tara ẹni nìkan, àwọn ò fi fara ní gbogbo ọmọ Nàìjíríà. Ṣùgbọ́n gbà táwọn bá wá súnmọ́ kòtò bí wọ́n ṣe ṣẹ̀ṣẹ̀ súnmọ́ kòtò wọn tí ń lọ yìí, àwọn wà á kọ̀wé kan, àwọn wà á padà jẹ́wọ́ káwọn tó kú pé àwọn mọ̀ọ́mọ̀ ṣe gbogbo ohun táwọn ṣe fún wa ní lórílẹ̀-èdè Nàìjíríà. Ṣé ẹ ti dáríjì Babangida o? Babangida sá lọ́mọ. Babangida ti lọ́mọ ọmọ báyìí. Wọ́n ti dàgbà, wọn ò lè díje mọ́. Ṣé ẹ ti dáríjì Babangida? A sì mọ̀ bóyá wọ́n sì fẹ́ díje náà ló fàwé tí wọ́n kọ. Àwọn ìwé ẹlẹ́sìn mìíràn tí àwọn leaders wa máa ń kọ tí wọ́n bá ba nǹkan jẹ́ tán yìí. Ìjà wá nǹkan ṣe sí. Tí gbogbo wọn wà di publisher ọ̀ràn mọ́ sùn. Tí wọ́n á máa publish oríṣiríṣi ìwé láìsí academics náà. Àwọn náà wà máa fi intellectual properties kalẹ̀. Àdẹ̀ ní rí intellectualist nìkankan nínú ayé wọn. Ẹnìkan ní capital no, ọlọ́mọdé àwọn oríró ẹ̀. Wọ́n tẹ gbogbo ẹ̀ bàṣùbàṣù, wọ́n jẹ́ bàṣùbàṣù, wọ́n balẹ̀ jẹ́. Kí Babangida ó máa sọ láti 1993 sọdún yìí, ọdún mélòó nù? Ẹ dákun, 1993 sọdún yìí, ọdún mélòó nù? Ẹ dákun torí Ọlọ́run, ẹ bá yẹ̀wò. (1993) sọdún yìí. Ọdún mélòó nù? Ẹnìkan ní nígbà náà ni sójà pa àbúrò bàbá àwọn. After 32 years. After 32 years. Ẹnìkan ní 32 years, ẹnìkan ní 35 years. Which of the two? (35 years àbí 32 years? 32, only 32 years ni. Èèyàn kan ní orí kan ní ó ní that's why I don't like you Hamzat. Because you don't do this, you don't do that. You are a liar. Irọ́ ti fọ́ orí yẹn, irọ́ ti fọ́ orí yín. Kẹ́ ẹ tún máa parọ́ ní àwọlé sùn. Sẹ́ẹ̀rì pé aago 12 ti lù. Sẹ́ẹ̀rì kẹ́ ẹ máa parọ́ láago 12. Irọ́ ti fọ́ orí yín. Ẹ láìkì mi lẹ̀ ń wò mí láago 12. Ẹ láìkì mi. Kí ni ẹ bá wá dé tẹ́ ẹ̀ ń wò mí táìmì yìí? Pretense ti fọ́ orí yín. Ẹ láìkì mi ládùúrú show tí wọ́n ń ṣe káàkiri ní ìsìn tó sì jẹ́ pọ́dọ̀ mi lẹ́wà lẹ́lẹ́ láìkì mi. Nǹkan ṣe yín. Tẹ́ bá tún fẹ́ láìkì mi kọ́. Ti láìkì mi bàjẹ́. Ó láìkì mi bàjẹ́. Nǹkan tó ní ṣe tí ń ṣe lọ́sọ̀ọ́ ó ní dùn ọ́ pé ń ṣe ni ò ní sọ pé ọ̀ láìkì mi kẹ̀. Kí lọ́ọ̀ tún wá láìkì inú ayé? Ọba láìkì mi. Ǹjẹ́ Ọlọ́run darí mi. Ẹ tó bá láìkì mi láìkì Ọlọ́run, ẹ tí ọba láìkì mi ọ̀ láìkì mi nítorí Ọlọ́run náà ni. So ó ní problem. Tó gbọ́ àwọn lè sùn ká kọrí síbì kan náà. For the fact pé ẹni yẹn ò sọ̀rọ̀, kò mí pé ó ń bínú yín náà.
kò mí pé kò ṣe ń tẹ̀ ń ṣe, kò mí pé ó kọ̀yìn sí ń tẹ̀ ń ṣe, kò mí pé kò ń sara yín náà. So circumstances man surround so many things. So ẹ má jẹ́ ká dúró lójú kan, ẹ já sún síwájú. After 32 years, Babangida wá gbéwèé jáde. Ó wá di publisher. Ó wá sọ pé òun gbà wípé òun mọ̀ òun ti ní plan láti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Ó ga o. Ẹ jẹ́ kí gbogbo wa panu pọ̀. Ká sọ pé Babangida, Ibrahim Badamasi Babangida, ẹ̀yin nu, Ọlọ́run nu. Ire lẹ bá ṣe fún Nàìjíríà, ìkà lẹ bá ṣe fún Nàìjíríà, ẹ̀yin nu, Ọlọ́run nu. Alágbára tá ṣe fún yín. Ẹ ti ṣe tẹ́ ṣe. Ẹ ti pa Abiola. Ẹ ti ṣe tẹ́ ṣe. Ẹ ti sọlé ọlá dáwúrò. Ẹ ti ṣe tẹ́ ṣe. Ẹ ti yan ìran Yorùbá jẹ. Ẹ ti rẹ́ ìran Yorùbá, ẹ rẹ́ wa jẹ, ẹ dẹ̀ tún rẹ́ wa tà. Lẹ́yìn tẹ́ lò ọdún 8 níjọba, gbogbo ọmọ Nàìjíríà dìbò yan ẹ̀yà wa kó ṣèjọba. Ẹ sì dìde, ẹ sì mọ̀ọ́mọ̀ fúnra yín tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ká tó ṣe ń tà ṣe. Ẹ dẹ̀ lẹ́ fagilé for no reason. The reason best known to you, bóyá personal matters tẹ́ ẹ ní pẹ̀lẹ́ nìyẹn. Ẹ dẹ̀rù tọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà tẹ́mi rẹ̀ ó bá lọ. Kẹ́ẹ̀tì ẹ̀ wá rí bẹ́ẹ̀ mi ṣe ń sùn gbà náà, báwo yẹn ṣe ń kú. Kẹ́ẹ̀tì ẹ̀ ní change of mind. Ṣé bí gbogbo tẹ́ ẹ fẹ́ jẹ́ náà lẹ́jẹ́ yìí? Ẹ ti nílé, ẹ ti ní mọ́tò, ẹ sì lówó dìsìn, ẹ ń rán ọmọ yín lọ bí tó wù yín. Ẹ sà, ṣé ẹ lè rìn kẹ́ ẹ̀yàn bẹ́ẹ̀ ṣe ń rìn tẹ́ ẹ̀yàn gbà náà báyìí? Ṣé ẹ lè jẹ́rú ayé tẹ́ ẹ̀ ń jẹ́ gbà náà báyìí? Ó ti ń rẹ̀ yín, ẹ ti fẹ́ lọ darapọ̀ mọ́ Abiola àbí? Ẹ fẹ́ lọ darapọ̀ mọ́ Abacha? Ẹ wá rò pé this is the right time for you to come out and tell us that Abiola won that particular election. Why? Where do we get it wrong in this country? Why do we keep having our enemies as our leaders? Why do we keep having somebody like you at the helms of affairs of this nation? Why the callousness? Why? Why? You shouldn't have toyed with the life of millions of Nigeria in the year 1993. You shouldn't have done that. You shouldn't have done that. Say tribal matter, say personal vendetta, or what? Why do we find ourselves here? Why? Abiola ọba dá tó bá jẹ́ níbí. Ẹ bá expose Abiola fún wa gbà yín náà. Aṣá àti dìbò fún. Ẹ bá jẹ́ kó ṣèjọba. Ká mọ ibi tó kù sí. Kí gbogbo wa rí pé kò dáa. After 22 years. After 22 years. La ṣẹ̀ṣẹ̀ wá ní Yorùbá nípò padà. Fortunately, Yorùbá tá a ní tó padà dépò jẹ́ ara àwọn tó ń gbà fún ẹni tẹ́ ẹ deprive lọ́jọ́ yẹn lọ́hùn. Ó jẹ́ ara àwọn tó gbà fún ẹni tẹ́ ẹ deprive lọ́jọ́ yẹn lọ́hùn. Ọmọ Nàìjíríà, ẹ jẹ́ kí information ìdọ́dọ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ bá mi bẹ̀ wọ́n, ẹ bá wa bẹ̀ wọ́n, ẹ bá wa rọ̀ wọ́n. Ẹ sọ fún wọn pé kì í ṣẹgbẹ́ òṣèlú APC ló gbé wọn dépò yìí o. Ọlọ́run ló gbé wọn débẹ̀. Ó dẹ̀ lo ìbò aráàlú, ó fi ṣe sábàbí. Gbogbo ọgbọ́n táwọn náà láwọn dá, propaganda ni, lobby ni, moving up and down ni, fún wọn lówó bí náà bá jó sí gbogbo ẹni. Ọlọ́run ló gbogbo ẹ̀ sábàbí kẹ́ ẹ fi dépò, ẹ ti wá dépò. Ẹ rántí Abiola o. Ẹni tó fìyà jẹ gbogbo Yorùbá, ó ti jẹ́wọ́ báyìí pé òun mọ̀ọ́mọ̀ fìyà jẹ wá ni o. Ẹ bá wa rántí Abiola. Ẹ dákun. Ẹ jẹ́ ká rí true democracy. Give us true democracy, sir.
Babangida ti ń regret àwọn iṣẹ́ ọwọ́ wọn nígbà tí wọ́n wà níjọba ló mú wọn kọrú ìwé tí wọ́n edit kan yọ kúrò tó fi di tá sọ lẹ́nu gbogbo ẹ̀mí ni ó tọ́ kúrò Ọlọ́run ẹ̀san sí lọ́lọ́run tó bá dáríjì yàn fún tẹ̀ṣẹ̀ after 30 years I mean 31 years after 31 years ẹ̀yin wá dépò ó lè wù yí pé jẹ́ ààrẹ ńgbà náà ọlá ò tí ì tó bó ṣe tó kẹ́ tó padà dépò yìí Ọlọ́run ní kọ́lá yín máa pọ̀ sí ó dẹ̀ gbé yín dépò yìí ó fi ń compensate gbogbo Nàìjíríà ni after 32 years thank you ó fi ń compensate gbogbo ọmọ Yorùbá ni o ó fi ń compensate gbogbo generations wa lọ́wọ́lọ́wọ́ báyìí ní Nàìjíríà ní sá ẹ jọ̀ọ́ we want true democracy we deserve true democracy let other parties breathe sir tell the APC chieftain throughout the country throughout the nation we don't want one party system in Nigeria kò lè pay wa afẹ́kẹ́ máa ṣe lọ́n ti yín bí òfin ti gbà yín láàyè àti ṣe àfẹ́kẹ́ jábọ́ kán tún lọ wá àwọn míì dípò yín kó wá di pé ọmọ Yorùbá tún máa sá kíjokíjo kiri ẹni mi ọ̀sẹ́ ní èèyàn mi ò ṣe èèyàn Tinubu àní fi wá láàrò lásán o ẹni mi ọ̀sẹ́ ní èèyàn mi ò ṣe èèyàn àní fi wá láàrò lásán o àwọn ará bí ti yàn wá jẹ jù wọ́n ti fìyà jẹ ìran wa jù ṣáájú àkókò yìí a nígbàgbọ́ nínú yín wípé tọ́lọ́run bá lò yín tọ́lọ́run yọ̀ǹda yín tẹ́ rí ọdún 8 ṣe pẹ̀lú àlàáfíà by the time tẹ́ bá máa kúrò ńbẹ̀ ẹ ti change ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ó gbága Yorùbá kù lẹ́yìn tá a fi wà ń kò tó yẹ ká jọ wà tí gbogbo ẹ̀ ó fi balance lórílẹ̀‐èdè Nàìjíríà bóyá ìṣèjọba ẹlẹ́kùnjẹkùn ìní ó jẹ́ kó rọrùn fún wa ẹ ti gbé bẹ̀ kó tó di pẹ́ lọ àwọn tó ń tẹ̀lé yín wọ́n ń gbọ́lá fún ẹgbẹ́ òṣèlú débi pé wọ́n nígbàgbọ́ pé àwọn ò lo agbára òkè fún àwọn ẹgbẹ́ yòókù tí ń bẹ káàkiri kódà kẹgbẹ́ yẹn kó jẹ́ ẹgbẹ́ regional government la ní kó jẹ́ regional government regional party as in the party tí ò lẹ́nu ní national tó bá sàtì láǹfààní àti dìbò tó bá ṣe làwọn ọmọ ìlú yẹn dìbò fún ẹjẹ́ wọn ó ṣèjọba ìkáyàsókè pé my federal might federal power federal something ẹ dákun ẹ mọ̀ ṣe bẹ́ẹ̀ sà abẹ̀yìn torí Ọlọ́run ìtùnú Yorùbá lọ́lọ́run fi yín ṣe o ìtùnú Nàìjíríà lọ́lọ́run fi yín ṣe o ọlágbára kẹ́ ẹ má débẹ̀ pẹ̀lú gbogbo ọgbọ́n tẹ́ ẹ dá o ó lágbára kẹ́ ẹ má débẹ̀ pẹ̀lú gbogbo ète yín o èmi ṣe ládùúrà fún yín pé ẹ ní jábọ̀ o mo ṣe ládùúrà fún yín pé ẹ ní ṣubú o mo ṣe ládùúrà fún yín kó lọ́n ṣàlékún àlàáfíà fún yín o mo ṣe ládùúrà fún yín kẹ́ ẹ má fàìsàn lògbà kí apá ọ̀tá ìmọ̀ ọ̀tá ìtì ọ̀tá kó má ka yín lórí àga yẹn mo ṣe ládùúrà fún yín àwọn tó ń bínú yín nítorí ẹ̀yà kí Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń pète àti tì yín bọ́ nítorí ìkórìíra ìran Yorùbá kí Ọlọ́run kó gbàgbára lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń gbẹ́ kòtò fún yín nítorí ìkórìíra ìran Yorùbá Ọlọ́run tì wọ́n sí kòtò ṣùgbọ́n ẹ dákun ẹ jọ̀ọ́ àwọn tá a fẹ́ kẹ́ wà kárí dèwé ẹ̀ẹ́dẹ̀lẹ́ wà kárí dèwé àgbàlagbà ní àgbà dáadáa sì ní ẹ jọ̀ọ́ ẹ bá wa ra ìran Yorùbá padà àní kẹ́ ẹ yan ìran Haúsá jẹ àní kẹ́ ẹ yan ìran Ìgbò jẹ afẹ́kẹ́ bá wa ṣe kó dorí bákan náà kó jẹ́ pé ipò tí Haúsá wà ní Nàìjíríà kí Ìgbò náà wà bẹ́ẹ̀ kí Yorùbá náà wà bẹ́ẹ̀ kó má jẹ́ pé Fúlàní ọjọ́gà gbogbo ìran tó kù kódà pé kẹ́ ẹ jẹ́ kí Yorùbá gan jọ̀gá ìran tó kù afẹ́ ká ṣe déédéé kí déédéé yẹn jọ kárí ni o ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ká gbàgà ẹnìkan sẹ́yìn ká gbé kan síwájú ká fárí igun ká yẹ̀sọ́ àkàlà
ká tún wá dákànnàkàn bú ọmọ àti òró sí lórílẹ̀-èdè tó jọ jẹ́ tiwa, ká torí ẹ̀yà ká yóò dìbò fún yàn ká sì mọ́ gbé sípò rẹ̀. Wọ́n fìyà jẹ Abiola, wọ́n fìyà jẹ ìran Yorùbá, ṣùgbọ́n Ọlọ́run fi yín rẹ ìran Yorùbá lẹ́kún. Ẹ jọ̀ọ́ ẹ rẹ gbogbo Nàìjíríà lẹ́kún o. Ẹ kàn lo platform APC wọlé ni o, Ọlọ́run ló gbé yín síbẹ̀ o. Ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ yòókù náà ẹ jẹ́ wọn máa ṣe. Let other parties breathe, sir. Tell your people, you are doing well, sir. We appreciate you, sir. But other parties too must breathe. Ayọ̀ kó lè bá a dùn, kó lè bá a dùn, kó lè bá a nítumọ̀. One party system may not help us in this country. Please, sir. By 2026, 2027, tí ó bá ẹgbẹ́ tí ó dìde tí ó fọ̀tẹ̀gbé yín ṣubú ò ní dìde láṣẹ Ọlọ́run. Ó ti Tinubu máa lọ o. Ká tún wá gbé àwọn tí wọ́n yàn wá jẹ míì síbẹ̀ o. Rárá o. Ẹ jẹ́ kí àwọn náà yanjú eléyìí. Ká tó kí nǹkan kan náà ọjọ́ máa tọ́ sí gbogbo wa. Ṣùgbọ́n káwọn kan máa rò pé bàbá àwọn ló wà lókè. Ẹ ṣe bàbá APC o. Bàbá APC ní, bàbá PDP ní, bàbá Accord Party ní, bàbá SDP ní, bàbá AA ní, bàbá AAC ní, bàbá ANPP ní, bàbá AP ní, bàbá Hausa ní, bàbá Igbo ní, bàbá Yorùbá ní. Ọlọ́run ní òun lòun máa yan olórí. Ẹnìkan ò dẹ̀ lè dépò olórí láì jẹ́ pé òun Ọlọ́run mọ̀ sí. Ọlọ́run ló fi yín sọ lórí o. Ẹ sì ní ṣìṣe. Ọmọ Nàìjíríà, ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Ọmọ Yorùbá, ẹ máa fàdúrà ràn wọ́n lọ́wọ́. Àtàrí bàǹbà ọ̀rẹ́ ru àgbà. Ìwọ̀fà rí ọba lọ́nà, ó sì kékéké. Ó lórí òun ìbájọba, òun ìbá yọ̀yọ̀yọ̀. Wọ́n sọ fún wípé àtàrí bàǹbà ọ̀rẹ́ ru àgbà. Ọlọ́run ó fún yín ṣe o. Ẹ gúnlẹ̀ láyọ̀ o. Ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá, ṣé ti dáríjì Babangida o. Ó dàbọ̀.